DJN TV. Country people, una welcome to DJN TV, Ogbonge Pidgin English News for this week. Me when one nakuna the tori this week, na na country brother again, Stanley Okocha. DJN TV. Nínú ọlá tí jẹ́ ọlá, afúnni, abọ́ni, alani, awoni, aríni, amani, aṣeni. Ìwọ tó mọ̀ wípé Ọlọ́run ọba yìí ni ọba tiẹ̀, kí hallelujah kan tó rinlẹ̀, praise the Lord. Ẹ jọ̀ọ́, kì í ṣe èmi ni mo ní kí hallelujah yìí fún. Tó bá jẹ́ pé èmi, ìyẹn ti pọ̀ jù. Ǹjẹ́ gbọ́? Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọba àwọn ọba, ọba tó ní wá, ọba tó nílùú, ọba tó láyé, ọba tó lọ́run, ọba tó ní mí, ọba tó làwọn ènìyàn wọ̀nyí, ọba tí wọn kì í dìbò yàn, ọba tó wà nípò nígbà gbogbo, ọba tí gbé ní sípò, ọba tí yọ ní kúrò nípò, ọba tí sọ ní láyé. Tó bá jẹ́ pé òun lè fẹ́ kí hallelujah yìí fún, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó rinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Praise the Lord. Inú mi dùn wípé àwọn tó wà ń bí nǹkan tí mò ń sọ kò kàn wọ́n. Tó bá jẹ́ kó kàn wá, gbogbo wa tá a wà ń bí, ẹ jẹ́ ká dìde dúró ká kí hallelujah lẹ́ẹ̀kan náà. Gbogbo wa pátápátá tó bá jẹ́ pé nǹkan tá à ń sọ yìí kàn wá. Kò sẹ́ni tó tóbi níwájú Olúwa, kò sẹ́ni tó jẹ́ nǹkan kan níwájú Olúwa, kò sẹ́ni tó ń jẹ́ èyí níwájú Olúwa, kò sẹ́ni tó ń jẹ́ Táyọ̀ níwájú Olúwa, kò sẹ́ni tó ń jẹ́ Ọlọ́run lẹ́yìn Ọlọ́run tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Everybody praise the Lord. Ẹ jókòó lórí ọ̀tá yín, but I make sure wípé ẹ̀yin fúnra yín kọ́ lọ̀tá ara yín o. A kí yín káàbọ̀ síbí lọ́sàn-án òní. Iṣẹ́ tiwa là ń ṣe, ẹnu òwò tiwa là wá wà. Àbí láìpẹ́ láì jìnnà, Barrister Èyítáyọ̀ Jẹ́gẹ́dẹ́ SAN wọ́n máa wọlé sáàrin wa. Ṣùgbọ́n àwọn èèyàn wa tí wọ́n ti wà ń bí, ẹ jẹ́ ká máa kí wọn ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Nítorí wípé èmi ò kàwé, pé mi ò gbóyìnbó, ẹni tó wà ń bí tó gbóyìnbó, ohun tó bá jọmọ́ òyìnbó yóò máa bá wa sọ. Àwọn ló ní fúnrẹ̀fíntìn. Ẹ má dá wọn lóhùn. Gbogbo ẹ̀ làwa ń sọ, à ń sọ Yorùbá, à ń sọ Ìgbò, a tún sọ Èyítáyọ̀ Jẹ́gẹ́dẹ́ o. Alẹ́ yìí kàwé. Èdè gan-an tí mo ní tó yẹn. So, distinguished ladies and gentlemen, we will start introduction. Distinguished ladies. Bí wọ́n ṣe tò orúkọ yìí fún wa, bẹ́ẹ̀ la ṣe máa pè é. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tá a bá broach tá a bá breach any protocol. Ẹ má bínú. Ṣùgbọ́n níbi tá a bá dé yìí, a rí wípé àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí gbogbo wa lájọ wà ń bí. Àtẹ̀gbìr! Àtẹ̀gbìr! Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin èèyàn olóríire, mò ń bọ̀ wá introduce gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí. Gbogbo yín ni mo mọ̀, mò ń bọ̀ lọ́dọ̀ yín. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn àlejò wa náà tí n bá kí wọn káàbọ̀ tán. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí, kò sórúkọ ẹni tí mi ò mọ̀ nínú yín. Ẹni tí mi ò bá mọ orúkọ ẹ̀ kó náwó, kò sí. Kò sí. Orúkọ gbogbo yín ni mo mọ̀. Ẹ jẹ́ ká kí umbrella PDP torí ti lọ sí Ondo Èyítáyọ̀ Jẹ́gẹ́dẹ́ màá mọ̀ bí bàtà títa wá náà sẹ́yìn àádágbárùkù tí dàgbé Èyítáyọ̀ Jẹ́gẹ́dẹ́ wọ̀lí gẹ́gẹ́ bí gómìnà. Mi ò wíire.
ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ yìí nígbà kan ní ayé ìgbà tí Dr. Olúṣẹ́gun Àjàgú tí wọ́n jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo ọ̀kan pàtàkì nínú àwọn àgbà ẹgbẹ́ PDP ni wọ́n olùdarí gidi ni wọ́n aṣíwájú gidi ni wọ́n àwọn náà ni His Excellency Ọmọládé Olúwatẹ́rù akíyín káàbọ̀ síbi tẹ́ wà. àwọn tí wọ́n ti dúró ti ẹgbẹ́ PDP láti bẹ̀rẹ̀ tí wọn ò yẹsẹ̀ tí wọn ò yẹra tí wọ́n dúró ní gbogbo ìgbà lára tí wọ́n sì ti jẹ́ alága ẹgbẹ́ yìí nígbà kan àná rí àwọn ni Dr. Ọmọ́táyọ̀ Dáìró akíyẹ̀yìn náà káàbọ̀ sáàrin wa. You welcome, sir. Alága ẹgbẹ́ PDP tó ṣẹ̀ṣẹ̀ kúrò nípò lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ondo. Òun náà ni amójú ẹ̀rọ Clement Fábóyèdé ẹ sọ pé Fàbó. Ẹ jẹ́ kí Fàbó dìde ẹ sọ pé Fàbó. Àwọn èèyàn rí níbi tẹ́ ẹ wà ẹ jẹ́ kí Fàbó. Ẹ sọ pé Fàbó. Hello. Ìkan lára àwọn olórí ẹgbẹ́ wa bàbá wa Ọlọ́wọ̀mọdé ọmọ ọlọ́dún gógó ọdún tí gbogbo èèyàn ń ṣe láì dé fìlà bàbá wa Ọ̀túnba Oyèwọlé Fáṣàwẹ̀ akíyẹ̀yìn náà ẹ káàbọ̀ sáàrin wa orí wa ṣe wáyé ooo. Thank you very much, sir. Ẹ ṣé gan, sir. Lára àwọn ẹni tó jẹ́ National Organizing Secretary nínú ẹgbẹ́ PDP àwọn náà ni Colonel Austin Akobondo retired. Please, where are you? Can you please stand up for recognition, sir? You are recognized, sir. The National Publicity Secretary, Chief Kola Ologbandiyan. Kola Ologbandiyan, please, where are you? Yeah, you welcome here. Ẹ kú ilé o èyí wùwá o Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá ayé ògo. Ó fàyè ṣàpótí ìtìsẹ̀ Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà. We welcome you, sir. Thank you very much, sir. Akọ̀wé owó lápapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP ní National Financial Secretary Alhaji Abdullahi Basira níbonáwà akíyín ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Ondo. National Youth Leader ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà àwọn náà ni Right Honourable SKE Ude Okoye.
olórí ọ̀dọ́ ẹ sọ pé wọ́n sì máa ń dáhùn níbí ni màá sọ pé olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ PDP great Nigerian youth great Nigerian youth overcapacious Nigerian youth over wonderful Nigerian youth greatest go greatest gba greatest gbogbo greatest gbi greatest gbi PDP about. ẹ ṣé o ẹ gbà mí o kí lélẹ́yìí kí lélẹ́yìí ẹni tó jẹ́ àyẹ̀wé owó àgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn náà ní Alhaji Adamu Mustapha níbo lọ́wọ́ ẹ jẹ́ ká máa bọ̀ ń bí Adamu Mustapha Alhaji Adamu Mustapha àwọn dà okay. olórí gbogbo obìnrin nínú ẹgbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà National Women Leader. Distinguished ladies and gentlemen, once again, please, let's put our hands together as we welcome the National Women Leader of the PDP in Nigeria. The National Woman Leader of the PDP in Nigeria. Ajia Mariam Waziri. You are very welcome, ma. PDP! PDP! Power to the women! Power to the youth! Thank you. Thank you very much, ma'am. Once again, you are welcome to the great Ondo State. We also want to... Okay. Mama, akwai daddy. Mama, akwai daddy. Mama, akwai daddy. Mama, akwai daddy. Thank you all. ẹ má tí ì lọ o ẹ má tí ì lọ Sẹ́nẹ́tọ̀ Abíọ́dún Olújìmí ẹ wá kí àwọn èèyàn. PDP PDP báwa ìjọwọ́ o ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀rẹ́gbẹ́ wa bí ṣẹ̀rẹ́gbẹ́ wa bí ṣẹ̀rẹ́gbẹ́ wa bí àwọn tó ṣẹgbẹ́ wọn jàtìjàtì ṣọ̀rẹ́gbẹ́ wa bí ṣẹ̀rẹ́gbẹ́ wa bí ṣẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀yin tẹ́ ṣẹgbẹ́ jàtìjàtì ṣẹ̀rẹ́gbẹ́ PDP báwa ìjọwọ́. Thank you very much. Hey, better don't shell it for our Sunshine State. God don't remember us for no state. He don't raise our own. lára àwọn èèyàn tó ti wà ń bí lára wọn ni Senator Nicholas. Senator Nicholas tó fowó mọ̀ wọn àti ìdè òkè wọn ní pẹ́ẹ́dẹ́bí. mi ò gbọ́. Okay. Senator Nicholas tó fowó mọ̀
wọ́n ń bọ̀ lọ́dọ̀ wa, wọ́n ń bọ̀ wá kí wa. Olújí ò Ìjẹ̀fọ̀n tó represent àwọn náà ń sojú Ondo South Senatorial District. Ẹ̀yin tilẹ̀ Olújí Òkè gbọ́dà, ẹ̀yin Òdìgbò dà, Ìlàjẹ, Ẹsẹ̀ Odò, Ìrẹ̀lẹ̀, Òkìtìpupa. Mo pe Òdìgbò wèlé náwó. PDP, 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 Ondo South ṣé àlàáfíà lẹ́wà, Ondo Central ṣé àlàáfíà lẹ́wà, Ondo North ṣé àlàáfíà lẹ́wà. God bless PDP. Thank you. PDP. Test mic 1 2. Ní báyìí mo pe Honourable Adédayọ̀ Ọmọláfẹ́ Expensive Onda Expensive. Níbo lẹ Expensive wà? Expensive dà, Onda wàá gòkè wá ní ẹ bá mi gbé gòkè Onda. Wẹ́yọ̀ sáré Expensive sáré gbé bọ́dì ẹ̀. Expensive dá. Lóní kàkà kìkì kàkà, kàkà kìkì kàkà, ọba onílé ọlá, ọba onílé ọlá, ẹ ṣàdá ìyá dìde o, èyí ò gbọdọ̀ balẹ̀ o, èyí ò gbọdọ̀ balẹ̀, èyí ò gbọdọ̀ balẹ̀ o. Èyí ò gbọdọ̀ balẹ̀. Pẹ́ẹ́dẹ́pẹ́ ẹ má bẹ̀rù, ẹ má ṣojo. Èyí tó ń ṣe láti jẹ́ náà pé eléyà lọ sí láti jẹ́ o. Ẹnikẹ́ni tó bá gbọ́ burúkú ara ẹ̀ láfi na o. Báwo ìjọ? PDP. Ẹ jẹ́ kí n pe olóyè Olúṣọlá Ẹbíṣẹ́ni láti wá kí àwọn ènìyàn níbo ló wà. Olóyè Olúṣọlá lára àwọn tí wọ́n díje sí ipò gómìnà tí wọ́n jọ ṣe primary pẹ̀lú Èyítáyọ̀ àwọn dà. Ẹ jẹ́ kí wọ́n sáré. Ìlàjẹ ògo òmò ní agbẹ́nu ọkọ̀ ẹwà. PDP! 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 PDP ni mí tọkàntọkàn. Ìwọ ń ká? Mo ní PDP ni mí tọkàntọkàn. Ìwọ ń ká? Mo tẹ̀síwájú lọ́nà náà, mo ń gòkè sí i lójoojúmọ́. Mo gbàdúrà bí mo ti lọ, Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Olúwa jọ̀ọ́ gbé mi sókè.
èyí yẹ wá ná ó tiẹ̀ gbà fún wa ó tiẹ̀ tẹ́lẹ̀gàn ló ṣòro tẹ́lẹ̀gàn ló tẹ́. PDP mo fi dá ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo lójú pé gbọ̀ngbọ̀n ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè dúró tì yín láti jàjàgbara kúrò lọ́wọ́ àwọn amúnisìn. Owó sùkúù tí wọ́n sọ di owó gègé èyí táyọ̀ mú wá sílẹ̀. Gbogbo agbègbè tí gbogbo ọ̀nà ti bàjẹ́ tí ò sọ́nà ìtáyọ̀ tún ọ̀nà ṣe. Ẹ̀yin tẹ́ bá fẹ́ dìbò PDP ajé ìrànwọ́ yín lókè o. Olóríire dà àwọn rẹ̀ o. Olóríire dà èmi rẹ̀ o. Olóríire dà o. Èmi rẹ̀ o. Bọ̀bọ̀ Igbó Fuji. Ẹ jẹ́ ká sáré kí a former chairman of our party in Ondo State, a very erudite administrator and political leader, Engineer Ebenezer Alabi. Engineer, accountant, he's an accountant, I'm so sorry, sir. Mr. Chief Ebenezer Alabi, FCA, a very, very consummate political leader. We welcome you, sir. Chief Ebenezer Alabi is from Akure North Local Government and is a community leader. You are very welcome, sir. PDP! Ẹgbẹ́ mi, ẹ̀wọ̀n àti àbọ̀ ti fẹ́ lẹ́lẹ́. Olùdésò fẹ́rẹ̀ dènà, abẹ́rẹ́ ṣẹ́gun. Lódìmú èmi fẹ́rẹ̀ dé, fẹ́ni Jésù wé. Lọ́dà ó sọ̀rọ̀ padà gbé àódó. PDP. Ẹ jẹ́ ká pe olóyè Lucas Gbákinró, alága ẹgbẹ́ PDP tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ibi tó máa wà kánjọ ká máa bọ̀. Alága ẹgbẹ́ PDP tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo, Dr. Lucas Gbákinró. Bí wọ́n bá ti ń bọ̀, bó ṣe ń bọ̀ yẹn kí Prince Godday Erewa káwọn náà kọ yí o, ayé ti ra PDP o. PDP! 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 Lónìí, Ògolúwa ti yọ. Èyí is already a winner. Come October 10, a year has win. God has won the election. God has won. And a year has won. Amen. APC has been defeated. Amen. They have been defeated. I'm telling you, they have been defeated. Amen. They are already mourning their sorrow. Amen. I'm telling you, APC, since last time they've been mourning that PDP has won. Come October 10, it's not negotiable. Yeah. We have won the election. Come October 10. Eyitayo is a winner. I say, I didn't see that song. God win. God win. That song, because it's back, God win. I say, you don't win. God will win. As we don't get a lot, the God will win. Now God will win. You don't win. Come on. Everything they do now, you go win. Now you go win. Now you go win. Everything what they do, you go win. You go win. You go win. PDP. Power. Prince Godday Erewa from Mexican Kingdom. I greet everyone. PDP.
ẹni tó kàn báyìí ó ní ẹni tó jẹ́ alága fún gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ondo nígbà kan Nigerian Labour Congress ní ìpínlẹ̀ Ondo ọkọ̀ ìjọba. Òun náà ni comrade Daramola Bọ́sẹ̀dé ibi tó bá wà ẹ jẹ́ kó máa bọ̀ comrade Bọ́sẹ̀dé Daramola gbé bọ́dì ẹ gbé bọ́dì ẹ gbé bọ́dì ẹ. PDP PDP ẹ̀yin èèyàn mi báwo ni o ṣe wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wá. ẹ̀yin tèmi báwo ni o ṣe wá. ẹ̀yin tèmi táyọ̀ báwo ni o ṣe wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wá. ẹ̀yin ti jẹ́gẹ́dẹ́ báwo ni o ṣe wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wá. ẹ wá gbọ́ PDP ẹ gbọ́ ẹ jẹ́ ká forí yín bẹ̀ wọ́n ó simple ẹ kàn sọ fún wọn pé dádì mọ́mì ta lẹ dìbò fún èyí Táyọ̀ ni mo dìbò fún dádì mọ́mì èyí Táyọ̀ ni mo dìbò fún dádì mọ́mì èyí Táyọ̀ mo dìbò fún dádì mọ́mì èyí Táyọ̀ mo dìbò fún dádì mọ́mì èyí Táyọ̀ ni mo dìbò fún. PDP mo bẹ̀ yín ẹ̀yin èèyàn wa ẹ jáde bá a ṣe jáde yìí ní October 10 no intimidation ẹ má jẹ́ ká surrender fún any intimidation ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká tẹ̀ sójú ẹ̀ kí ni mo sọ ẹ jẹ́ ká tẹ̀ sójú ẹ̀ ẹ jẹ́ kí ìbò wa kó ṣe kí ni kó kún wìtìwìtì mo fi Ọlọ́run bẹ́ẹ̀ à ń kọ́ pé èyí ò gbúdọ̀ lulẹ̀ èyí ò gbúdọ̀ ṣubú èyí ò gbúdọ̀ fail àjọ fẹ́ ṣe kí ni àjọ fẹ́ gbé wàá wá mú ìka ìlábẹ́ wàá wá tẹ̀ sójú ẹ̀ èyí wọlé dé ẹ dìde o. èyí wọlé dé ẹ dìde o. èyí wọlé dé ẹ dìde. èyí ní iṣẹ́ Olúwa. èyí ní iṣẹ́ Olúwa. iṣẹ́ Olúwa lè yọ. iṣẹ́ Olúwa lè yí. tó bá dọjọ́ ìbò tó dọjọ́ election. Jẹ́gẹ́dẹ́ lẹ dìbò fún. èyí Táyọ̀ lẹ dìbò fún. Distinguished ladies and gentlemen, we want to welcome a spokesperson for His Excellency Alhaji Atiku Abubakar into our midst, Mr. Segun Sowunmi. Mr. Segun Sowunmi. Olúṣẹ́gun Àjàṣẹ́gun. Olúṣẹ́gun Àjàṣẹ́gun. ọmọ Sowunmi ojoojúmọ́ ló ń ṣẹ́gun. Ojoojúmọ́ ló ń ṣẹ́gun, ṣẹ̀gẹ́lò, ojoojúmọ́ ló ń ṣẹ́gun. ẹ máa gbọ́ o. Waziri Adamawa candidate wa tàbíṣe election tá a mọ̀ pa win ó rán mi sí yín o. Orin ẹyọ kan ló ní kí n kọ fún yín. Ó dẹ̀ dá mi lójú wípé ẹ̀yin Ondo Àkúrẹ́ Òwòye Mẹ́kùn ẹ mọ̀ tún mọ orin yìí. Ní kí n sọ fún yín pé ẹ kìlọ̀ fákàtì kó má rẹ̀ gbọ́ ẹ̀kún o. Jẹ́gẹ́dẹ́ fáwọn ẹkùn rọ́bà jẹ́ ọmọ ẹkùn náà dá. Ọmọ ẹkùn rọ́bà. Ó jẹ́ ọmọ ẹkùn náà dá. Ọmọ ẹkùn náà rẹ̀. A ní ọmọ ẹkùn náà dá. Àwọn ẹkùn náà rẹ̀. Ní agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run. Àti ẹ̀tìlẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ní ìlú yìí. Ẹni tó bá ṣe dáadáa ló lè lọ síwájú àtọmọdé àtàgbà àti tíjà àti gbogbo èèyàn ló mọ̀ pé Àkẹ́tì ò ṣe dáadáa. Bọ́lá Tinubu 15 kò dẹ̀ lè wá láti Èkó
kó wọ́n máa sọ fún àwọn ọmọ olóyè mẹ́kùn bá a ṣe máa ṣe ìlú yìí òun la ṣe ń sọ fún ẹ kìlọ̀ bẹ́bí sí i kó má wọ́n gbọ́ ẹ̀kún o jẹ́gẹ́dẹ́ ń fọwọ́ ẹkùn rómàntẹ́ ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn náà rè. May God in his infinite mercy give us full and comprehensive victory. Ẹ ṣe ẹni tó kàn nínú ìwé ọwọ́ wa òun náà ni Dr. Dare Bada ẹ kàn ìbọlẹ̀ wà kọ́kàn juwọ́ sáwọn èèyàn ọjọ́ ti lọ We ẹ also ṣeun quickly want to ẹ welcome ṣeun. the chairman of the publicity committee of the PDP, Barrister Benson Enikuomeyin. PDP ẹ̀yin PDP dà ẹ ju ọwọ́ yín ẹ ju ọwọ́ yín mi ò rí kó ṣe wìtì 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 PDP ẹ jọ̀ọ́ láti orí omi sí Òdìgbò sí Oǹdó sí Oyèmẹkùn lọ sí Ọ̀wọ̀ lọ sí Àkókó orin tí a gbọ́ wípé jẹ́gẹ́dẹ́ la fẹ́ a ò fẹ́ wọn jẹ́gẹ́dẹ́ la fẹ́ kí ni mo wí jẹ́gẹ́dẹ́ la fẹ́ a ò fẹ́ wọn jẹ́gẹ́dẹ́ la fẹ́ torí náà ẹ má fòyà tó bá wù wọ́n kán kó pósítà kán filẹ̀ gbogbo títì Oyèmẹkùn ohun tá à ń fẹ́ là ń fẹ́ o èyí la fẹ́ èyí wù wá èyí ni tiwa èyí ló máa ṣe èyí ló ń lọbẹ̀ èyí ni gọ́vnà PDP ẹ jọ̀ọ́ tó bá ti di on the 10 àwọn. wọ́n kọ́ ni wọ́n ní jẹ́gẹ́dẹ́ làwa ń fẹ́ jẹ́gẹ́dẹ́ làwa ń fẹ́ níjọba wa ẹgbẹ́rì jẹ́gẹ́dẹ́ là jẹ́gẹ́dẹ́ làwa ń fẹ́ níjọba wa ẹjọ́ ọ̀rọ̀ mi ò ní pọ̀ ẹ tẹ́tí lélẹ̀ àkòrí ọ̀rọ̀ mi lélẹ́yìí o kí ni wọ́n ṣe tán fi ń béèrè second time tán wá ń yọ̀ká sí wa ẹ mọ̀ pé wọ́n ń yàká ni tó bá ti ṣe báyìí wọ́n ṣe kí ni o wọ́n yàká sí wa torí náà wọn ò lè lọ wọn ò lè padà síbẹ̀ a máa ní kí bọ̀dá wa kó padà lọ sí Ìbàdàn a ò bá wọn jà ṣùgbọ́n ní agbára Ọlọ́run àti ẹ̀yin èèyàn ẹ wojú ọ̀run kí ni ọ̀run sọ ọ̀run ní kò sójò àbí ìgbà tí wọn kí ló ṣẹlẹ̀ o òjò pa wọ́n ẹ jọ̀wọ́ yín 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 PDP. PDP, we quickly want to recognize my first political constituency, members of the State Working Committee of our party, members of the State Executive Council of our party, leaders of our party across the entire 18 local government. We recognize our ward leaders and everybody here present. Our respect to you. We welcome and do recognize with a full apologies members of the National Campaign Council of our great party. We also want to recognize all those who came from the national office of the party. We want to sincerely apologize for not calling your names individually and tell you that you have our full respect. Once again, you are welcome to the great state of Ondo. We want to quickly welcome and recognize the presence of the honorable member representing Ilaje Seldo Federal Constituency in the House of Representatives, the Vakama himself, a one and only Honorable Kolade Akinjo. Please, you are welcome.
He is a performer and a brilliant member of our party. I have just been informed that there's a short performance for about 2 minutes by a group in the party. Aperi. We will take their 2 minutes, but before then, I've just been informed that this group will perform for just 2 minutes because of our time. They are called the Naija Advocates. Àwọn tó ń polongo ọ̀rọ̀ Naija. They will do a performance for us for just be 2 minutes. Àwa padà wá tún bẹ̀rẹ̀ sí the introduction àwọn èèyàn wa. Ẹ jọ̀ọ́ ẹ má bínú àwọn tá à ń retí òní pẹ́ dé o PDP. Let's go. Was Naija Advocate for betterment of Ondo State. Èyí ìṣe olúwa 2020. Èyí Táyọ̀ Jẹ́gẹ́dẹ́ sáà PDP. Wo ṣèbọmọ Ondo State ní wọ. Gbọ́wọ́ kò tẹ̀ èyí Táyọ̀. Gbọ́wọ́ náà. Gbọ́wọ́ kò tẹ̀ èyí Táyọ̀. Ọwọ́ ẹ̀dá lókè lókè. Tẹ̀ èyí Táyọ̀. Ọ̀dà. Ẹ̀jẹ̀ náà ọ̀dà. Tẹ̀yí Táyọ̀. Tẹ̀yí Táyọ̀. Ọwọ́ ẹ̀dá gbọ́wọ́ kò tẹ̀yí Táyọ̀. Ọ̀dọ̀ ẹ̀dá. Ẹ̀jẹ̀ tẹ̀yí Táyọ̀. Tẹ̀yí Táyọ̀. Gbọ́wọ́ náà. Gbọ́wọ́ kò tẹ̀yí Táyọ̀. Ọmọkùnrin kan ó wà lẹ́gbẹ̀ẹ́ PDP àti ṣe rẹ́kọ̀dì ẹ̀ kò bá wọn lu jìbìtì ó ti ṣe tán pátá fún kéjìdé ìpínlẹ̀ Ondo. We are ready for this mama people. Ọmọ Ondo èyí níṣẹ́ Olúwa èyí níṣẹ́ Ọlọ́run èyí ní òpó mú lórí èyí Táyọ̀ ọmọ Jẹ́gẹ́dẹ́. Ìbò fún èyí Táyọ̀ nípínlẹ̀ Ondo àtẹ Jẹ́gẹ́dẹ́. Àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n ní regular payment fún àwọn ọ̀dọ́ iṣẹ́ àyàmá pẹ̀lú empowerment. Ètò rọrùn fún ìyá lọ́jà ètò rọrùn fún bàbá lọ́jà owó léwu àwọn ọmọ wa gan. Kò ní pa wá lára. Ìtọ́jú àwọn àgbẹ̀ ẹ̀wọ̀ ìyẹn náà kò kẹ́yìn. Nípínlẹ̀ Ondo iwájú la máa lọ ànídèrò ẹ̀yìn. Ètò iná, ètò omi, ètò ọ̀nà, ètò ẹ̀kọ́, ètò ìlera. Máa ti ṣetán mi. Ọlọ́run èyí Táyọ̀ Jẹ́gẹ́dẹ́. Sam, ẹ vote for PDP o. Ṣé bọ́mọ̀ tó state ni wọ? Gbọ́wọ́ kò tẹ̀yìn Táyọ̀. Gbọ́wọ́ náà. Gbọ́wọ́ kò tẹ̀yìn Táyọ̀. Do like this everybody. Ẹ tẹ̀yìn Táyọ̀. Máa tẹ̀yìn Táyọ̀. Oya let's go. Ẹ tẹ̀yìn Táyọ̀. Oya. Ẹ tẹ̀yìn Táyọ̀. Okay. Ṣé ìwà tẹ̀yìn Táyọ̀? Let's go. Gbọ́wọ́ náà. Gbọ́wọ́ kò tẹ̀yìn Táyọ̀. Let's go. Ilé tẹ̀yìn Táyọ̀. Àlejò. Àlejò ẹ tẹ̀yìn Táyọ̀. Ara ilé. Tẹ̀yìn Táyọ̀. Èrò ọ̀nà. Èrò ọ̀nà ẹ tẹ̀yìn Oya Táyọ̀. gbọ́. Gbọ́wọ́ náà. Ṣé báyìí? Ṣé báyìí? Ṣé báyìí? Ṣé báyìí? Ṣé báyìí? Ṣé báyìí? Thank you very much. Yo, my people from the Igbo side, wetin dey think about the coming election in Ondo? O ṣé o. Eko, Madonna Kaka. O ṣé o. Aki. We want to quickly recognize the following members of the PDP National Expo ex-officio representing Oyo State. Honorable Elin Taiwo Adebakin. If you are here, please wave your hand, sir. Wave your hand, ma. God bless you, ma. We also want to welcome Honorable Deumi Williams. Wherever you are, please, we recognize your presence. Yeye Adenike Shobajo. We also welcome you. She is the former zonal ex-official of the party. We welcome you. We want to welcome the former Director General of the Goodluck Jonathan Campaign Organization in Ondo State, the one and only Akogun Adetokunbo Modupe, TPT, wherever you are, sir. We also want to welcome Honorable Debo Ologunagba, former member of the House of Representatives. Wherever you are, we recognize you very well, sir. We welcome. We will have a performance after some short introductions of Malam Ali from Kano, who will be speaking, who will be doing a performance to us. We welcome former member of the House of Representatives and the senior citizen, brilliant citizen of Ondo State,
from Owose Federal Constituency, Dr. Lad Ojomo, wherever you are, sir, we welcome you, Baba. God bless you so much, sir. We also quickly want to recognize the presence of Chief Oyedele Ibine. I know you are somewhere here, former Secretary of the PDP in Ondo State. We welcome all the former members of the State Executive Council of our party. We welcome the present members. Mommy Mori Imbe, you are a brilliant mommy. God bless you. We welcome all former commissioners that are here present who are members of the PDP. We welcome also all former House of Representatives and present House of Assembly members who are PDP. We welcome former House of ẹ má bínú nǹkan tán ní kí n ṣe ní ìgbà kan ó pọ̀ jù tó wọn kò sí ìtawọ̀ ò lè ṣe. We also want to welcome a member of the Southwest Expo of our party, Prince Ekon Olateru Olagbegi. Your Highness, sir, I know you are somewhere here. God bless you so much, sir. Welcome Dr. Adebi Abiodun Phillips, State Deputy Chairman of our party also, Honorable Tola Alabere. I see you somewhere there. God bless you so much, sir. Aki John Ola, Honorable John Olamafo. Wọ́n wà láàrin wa. Power to the people. Thank you very much. Aki Mrs. Banker Sultan. Ibi tán bá wà, Aki ẹ̀yin náà. Ẹ káàbọ̀ sáàrin wa. Can we quickly also appreciate members of the PLWD community, people living with disabilities in Ondo State that are here? We especially recognize and respect you, and we respect your dogged determination. We ask that Malam Ali from Kano should prepare for his performance in 2 minutes. Wherever you are, Malam Ali from Kano, who wants to perform here today, please get ready. We will take a small musical interlude and then we'll get back to you. Oloriwa Magbagbe gbẹ́sẹ̀ kó tẹ́. Gbẹ́sẹ̀ kó. Ó tẹ́ dànù. Go ahead. Oya. Ẹ̀yin bèyí táyà ọwọ́ yín dà. Ẹ jẹ́ ká rọwọ́ yín o. Ẹ̀yin ti jẹ́gẹ́dẹ́ ọwọ́ yín dà. Ẹ jẹ́ ká rọwọ́ yín o. Oya tiwa ọ̀tọ̀, tọ́lọ́run ọ̀tọ̀. Oya tiwa ọ̀tọ̀, tọ́lọ́run ọ̀tọ̀. Ànàǹgbọ̀n kẹ́ tẹ́lárò pàfẹ́fẹ́ o. Tó bá di lálẹ́ gbogbo ẹ̀ á pò lọ. Oya ilé olókè méje kò ṣe fi bọ́mọdé ṣeré. Àjàjà ọmọ ìkókó. Àjàjà ọmọ ìkókó. Ilé olókè méje kò ṣe fi bọ́mọdé ṣeré. Àjàjà ọmọ ìkókó. Àjàjà ọmọ ìkókó. PDP, PDP, kò ní rẹ̀ wá o. I have been asked to inform you that the national chairman of the party and the executive governor of the great state of Oyo will soon be here with us. Ezokbe PDP. We have a special guest in our midst who will be performing for 2 minutes. Kiloso. We have a special guest from Kano who will be performing for us. Malam Ali from Kano. PDP! I can't hear you clearly. PDP! PDP! Hey! Hey! I welcome each and every one of you here to this very beautiful place. We love Ei. Do you love him? Let me hear you. Do you love him? I come all the way from Kano State to show my love to our candidate Eyitayo Jegede. We love you. We assure you that you have our votes. You are going to be our governor in this blissful state, Ondo State. I am Abdulaziz Shuaibu Ali
from Kano State, Kannywood, Hausa Industry. And I love this state so much. I love the people of this state. Why Kejin Hausa anan? Why Kejin Hausa? Why Kejin Hausa? Ina son ga hannu Hausa sama why Kejin Hausa? Za mu zabi yayi? Za mu zabi yayi? A matsayin me? A matsayin me? Sai Balaji sai a Ondo sewa wa za mu zama Ondo State sai Ondo State sai ba ji da kyau ba ku daga murya Ondo State sewa ne Ondo State sai Ondo State sai Ondo State! Ondo State! PDP! 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 Hey, for governor! kì í ṣe àfojúdi o. There's somebody here that I must specially recognize because of a very, very, very committed commitment and contribution to this party. Honorable Barrister Rita O. Oji, member of the Ad hoc Committee on Welfare at the National, and she was a member of the House of Rep in Abuja. He was also a member of, I think it was the Appeals Committee that handled our gubernatorial primaries. Ma, I want to specially welcome you. Please, can we put our hands together for her? Àwọn èèyàn kan wà tó jẹ́ wípé èèyàn lè fi yan gan gbogbo gbà wípé àwọn èèyàn tó máa ń dúró síbi òótọ́. This woman is one of those people that stand in the path of truth. You are very specially welcome, ma. PDP! PDP! Èèyàn báwo ni o? Very much now, I am Honorable Barrister Rita Oji, a member that represented Ajeromi Ifelod Federal Constituency, Lagos, Ajegule. Ibaye kele mono. Ibaye kele mono. Uno no kwe. Zobu. Eyiba. Usabu eyiba. Esabu eyiba. Sabu Eyiba. Osabu sabu. Oya. Osabu Eyiba. Shake your body. Eyiba. Shake your body. Eyiba. Shake your body. Shake your body. Kwelemo. Jẹ́gẹ́dẹ́ di gómìnà o. Bóyá èyí Táyọ̀ pélémọ́. Jẹ́gẹ́dẹ́ pélémọ́. Èyí Táyọ̀ pélémọ́. Ọmọ Jẹ́gẹ́dẹ́ pélémọ́. Títí kan ń gbé Kẹ́tù èyí kan ń gbé Jọ́tà. Títí kan ń gbé Kẹ́tù èyí kan ń gbé Jọ́tà. Bóyá ìkọ́gbà àgbàdo. Ìkan gbà kúrẹ́ o. Èyí kan ń gbé ọjọ́. Bóyá ọmọge má ṣàkọmọ́ ó ti gboyè ọ̀dọ́ ọmọ. Ọmọge má ṣàkọmọ́ ó ti gboyè ọ̀dọ́ ọmọ. Àwọn tó fẹ́ fẹ́ lédè wà lọ́wọ́ ẹyẹ báyìí láti ìlú Ọ̀wọ̀. Wọ́n pè wọ́n ní Ọ̀sán Ìpẹ́ cultural group. Distinguished ladies and gentlemen, mo kí gbogbo yín o. A ní àwọn àlejò pàtàkì tí wọ́n fẹ́ fi eré ìbílẹ̀ orin ìbílẹ̀
láti láti Ọ̀wọ̀. ìlú Ọ̀wọ̀ Olúṣe Ìpè láti ìlú Ọ̀wọ̀ àwọn ló fẹ́ fèrè dá wa lára yá. Ó yá sà. Just 3 minutes. 3 minutes. Oh yeah, bismillah. àwọn Olújẹ Ìgbé láti ìlú Ọ̀wọ̀ ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn láti ìlú Ọ̀wọ̀ ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o okay. èmi ti ẹ̀rù pọ́tùnba náà fẹ́ jó ni ẹ̀rù pọ́tùnba náà fẹ́ jó ni. láti ìlú Ọ̀wọ̀ ọmọọba nẹ́kàn láti ìlú Ọ̀wọ̀ gbogbo àwọn tọ̀wọ̀ Ọ̀túnba Oyèwọlé Fáṣàwẹ̀ láti ìlú Ọ̀wọ̀. ọmọọba nẹ́kàn ọlágbẹ̀gì láti ìlú Ọ̀wọ̀ gbogbo ọ̀nà wà ń bí láti ìlú Ọ̀wọ̀. Alhaji Ọbádáyé láti ìlú Ọ̀wọ̀. And we also have a former House of Representatives member, Prince Dr. Lad Ojomo, in the house with us. A gubernatorial aspirant on the platform of the PDP. Akigboye is also here with us.
ẹ ṣé o Olújẹ̀ǹgbé láti ìlú Ọ̀wọ̀ ẹ ṣé gan ẹ ṣé o. Please give them a round of applause. Ẹ jọ̀ọ́ ẹ pàtẹ́wọ́ fún wọn. Ọ̀túnba Bámidélé Akíngbóyè ọba ẹ má lọ ẹ má bọ̀. Ọ̀túnba Bámidélé Akíngbóyè ọ̀kan lára àwọn tó bá Èyítayọ̀ díje ní primary ọ̀kan lára wọn ni ẹ jẹ́ kán bá wa sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan ẹ ṣeun. PDP Power. PDP PDP ọba ni o yọtọ ó ti débi tá à ń lọ ó ti débi ológun tá àbí bẹ́ẹ̀ kọ́ kí la fẹ́ ká ṣe a fẹ́ lọ dìbò a fẹ́ lọ ṣe kí ni o A fẹ́ lọ dìbò. a la fẹ́ dìbò fún Èyítayọ̀. a la fẹ́ dìbò fún a la fẹ́ dìbò fún a la fẹ́ dìbò fún ó ṣe máa rí nìyẹn o. Amen. ẹ Ẹ ṣé jẹ́ ká o. pàtẹ́wọ́ fún wọn. Please, ladies and gentlemen, the symbolism of what we just saw. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ wípé olùdíje nínú ẹgbẹ́ PDP Èyítayọ̀ Jẹ́gẹ́dẹ́ wípé ìyá ẹ̀ ọmọ Àwọ̀ ni. Ọmọ Ọ̀wọ̀ ni. And ìdí tẹ́ ṣe rí tí àwọn èèyàn láti ìlú ìyá ẹ̀ gbogbo wa lọ́mọ ìpínlẹ̀ yìí orí dẹ̀ ni gbogbo wa fi délẹ̀ yìí kò sí ẹnìkan tó máa chance ẹnìkan o. Èyítayọ̀ Jẹ́gẹ́dẹ́ SAN, his mother is from Ìpele in Ọ̀wọ̀ local government. Once again, we appreciate the people of Ọ̀wọ̀ for accepting our son. We are going to quickly take a short presentation from Mr. Longe Olanrewaju Sunday. Mr. Longe Olanrewaju Sunday, if you are here, please come up. He is going to be speaking on behalf of the unemployed youth and graduates of Ondo State. Tẹ́ bá wò ẹ má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa, àwọn àbúrò àti ẹ̀gbọ́n wa àtàwọn ìyàwó wa ní òríṣẹ́. Ẹni yìí ó máa sọ̀rọ̀ lórí àwọn tí ò ní iṣẹ́. Thank you. PDP èyí ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́ èyí ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́ èyí ò gbọ́dọ̀ balẹ̀ o ẹgbẹ́ èyí ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́ èyí ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́ èyí ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́ ẹ ṣe bọ́. Once more again, I'm Longe Olanrewaju Sunday, the coordinator of unemployed graduates and youth of Ondo State. It's quite unfortunate to have about 66,000 registered unemployed youth in Ondo State under my leadership. We have been trying now to convince or to talk to the government of the day to assist us in many ways, but he refused blatantly. I can assure you, with your support for Èyítayọ̀ Jẹ́gẹ́dẹ́, our problems are over. I can assure you, empowerment is ours. Job employment is for us. In the mighty name of Jesus, let us go out and vote for Èyítayọ̀ Jẹ́gẹ́dẹ́. Come 10-10 this year. It shall be well with you all, my people. PDP ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nítorí àwọn èèyàn wa tó important gan tó wà níbi ẹjọ́ ẹyọ bánà ìkúrò ẹjọ́ ẹyọ ẹjẹ́ ń ríra eléyìí ẹjẹ́ ń yọ. We want to welcome the following very important dignitaries into our midst. Prince Aliru Dansofo Muhammad, State Youth Leader from Kwara State. Prince Aliru Dansofo Muhammad, Mahmood, State Youth Leader from Kwara State. We also want to welcome Honorable Mrs. Yemisi Afolabi, State Women Leader from Ekiti State. Wherever you are, ma, you are very highly recognized.
Morowo Ima. We also want to welcome Honorable Taibat Ahmed, member of the National Campaign Council. I can see your beautiful heart, man. You are very welcome. We want to also use this opportunity to welcome everybody who is a member of the National Campaign Council or who is a member of our party across all the 36 states of the Federation who are here. We welcome. Okay. We also want to call Honorable Comrade Uche Anthony, representatives of the non-indigens in Ondo State. Honorable Comrade Uche Anthony, representatives of the non-indigens in Ondo State. Once again, we also want to appreciate members of the civil society organizations that are here, all NGOs that are here, all development partners that are here, all organizations within Ondo and outside Ondo State that are here present with us. There is a small group that will also perform for us while we are waiting for His Excellency to arrive. These young ladies, these young beautiful ladies in umbrella, called the Eyitayo Babes, will be performing for us for about 5 minutes while we wait the arrival of His Excellency Engineer Seyi Makinde, Executive Governor of Oyo State. Hello. Kó tó di wípé wọ́n sọ̀rọ̀, ẹ jọ̀ọ́, àwọn agbófinró ní ká sọ fún gbogbo ẹ̀yin ènìyàn wípé kẹ́nikẹ́ni má jà o. Tó bá lẹ́ni tí ó tọ́ yín, ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́. Ẹ má jà o. Bóyá ẹ̀yin Eyitayo Babes, ẹ lè dájẹ́, ẹ lè dájẹ́. Ẹ lè Kílẹ̀ ọ̀nà fún wọn o. Ẹ lè dájẹ́. Gbogbo nǹkan tẹ kó jọ sáyà yìí. Ẹ lè dájẹ́. Gbogbo nǹkan tẹ kó jọ báyà yìí. Ẹ lè dájẹ́. Ara wa ni o. Ibo pẹ́nu. Ibo pẹ́nu. Ara wa ni o. Ibo pẹ́nu ọ̀nà. UNIA. Eyitayo Bago. Eyitayo Bago. Bye bye to rede. Bye bye to jaga jaga. Bye bye to jati. Bye bye to rada rada. In the name of Jesus, bye bye to reggae. Ndị Igbo, unu elela anya n'iru. Bụnyere na Eyitayo akpụkpọ. Onwe onye gbatara anyị n'obodo a. Ọ Chineke kpọtara anyị. Ihe ọma ka anyị ga-adị na-eso. Asị na mmadụ bụ first lady. Ọma onye Igbo. Abụrụ abịa divide ndị Igbo. Ugbu a ka ndị Igbo ga-eji kwụ ụgwọ ihe niile a na-eme anyị. Igbo kwanu. Igbo kwesọnụ. Igbo kwesọnụ. Eyitayo. Èyí ni àyànfẹ́ ọmọ mi. Ẹni tí inú mi dùn sí gidigidi. Ẹ máa gbọ́ tirẹ̀. Mo ní ṣé ó lè ṣe. Ó lè ṣe. Mo ní ṣé ó lè ṣe. A lè ṣe. Bíṣẹ́ bá di iṣẹ́ èyí ṣá lè ṣe o. Bíṣẹ́ bá di iṣẹ́ èyí á lè ṣe o. Bíṣẹ́ bá di iṣẹ́ èyí ṣá lè ṣe o jàre. Ó yẹ jẹ́ èyí. Nàṣó. Ó yẹ jẹ́ èyí. Ó yẹ jẹ́ èyí. Funfun l'Eyitayo wá ẹ̀yọ̀ mọ́. Funfun l'Eyitayo wá ẹ̀yọ̀ mọ́. Mímọ́ l'Eyitayo wá ẹ̀yọ̀ mọ́. Funfun l'Eyitayo wá ẹ̀yọ̀ mọ́. Mímọ́ l'Eyitayo wá ẹ̀yọ̀ mọ́. Funfun l'Eyitayo wá ẹ̀yọ̀ mọ́. Mo ní bàbá Seyi Dapàṣẹ. Bàbá Seyi Dapàṣẹ. Bàbá Seyi Dapàṣẹ o. Bàbá Seyi Dapàṣẹ. Eli kàkà kìkì kàkà. Eli kàkà kìkì kàkà. Ọba onílé ọlá.
Adonai Ashada. Èyí ò gbọ́dọ̀ balẹ̀ o. Èyí ò gbọ́dọ̀ Èyí ò gbọ́dọ̀ fẹ́lì o. Èyí ò gbọ́dọ̀ fẹ́lì ẹgbẹ́. Bọ́kọ̀ mi ṣe APC. Àyà pàbẹ́lì mọ́. Bọ́kọ̀ mi ṣe APC. Bò pé mi lálẹ́ òun ó kọ̀ fún. Bò pé mi lálẹ́ o kò sáyè fún o. Bọ́kọ̀ mi ṣe APC. Àmọ́ bọ́kọ̀ mi ṣe PDP. Bọ́kọ̀ mi ṣe PDP o. Bò pé mi lálẹ́ òun ó gbà fún. Bò pé mi lálẹ́ o àyè wà fún o. Bọ́kọ̀ mi ṣe APP. Máa yà fún. Ẹ máa gbálẹ̀ kẹsì máa fọ́ gọ́tà. Ẹ máa gbálẹ̀ kẹsì máa fọ́ gọ́tà. Ta ló lè mọ ìgbà tèyí táyọ̀ lè dé? Ẹ máa. Kẹsì máa fọ́ gọ́tà. Ta ló lè mọ ìgbà tèyí táyọ̀ lè dé? A tù wá lára o, a tù wá lára o. Ìgbà èyí o, àsìkò èyí o, a tù wá lára o. A tù wá lára o, a tù wá lára o. Ìgbà èyí o, àsìkò èyí o, a tù wá lára o. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Ìgbà èyí o, àsìkò èyí o, a tù wá lára o. A tù wá lára o. Bàbá ṣe la ṣe pé o ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀. O ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe la ṣe pé o ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa. Bàbá ṣe la ṣe pé. 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 Ó yá bàbá ṣe la ṣe pé. Bàbá ṣe la ṣe pé. Ìpínlẹ̀ Ondo. Ìpínlẹ̀ Ondo. Ìpínlẹ̀ Ondo. Àkókò ti tó kí Ondo State kó gba òmìnira. Àkókò ti tó kí ìpínlẹ̀ Ondo State kí wọ́n gba òmìnira. Ìjọba Akérédolú a ti tẹ̀sí ẹ̀ wò ó mà sí tójú tì wá o. Ẹ jẹ́ kí onílé àti àlejò ká lo ẹnu wa mú. Kájọ múra láti gba ìpínlẹ̀ Ondo State sílẹ̀ lọ́wọ́ àwọn ìjọba APC amúnisìn. Ṣé ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀ tí gbọ́? Akéètì ti tọ̀ wá. Akéètì ti tọ̀ wá jẹ. Àwọn ṣẹ́ ti padà lẹ́yìn wọn PDP làwa ń bá lọ. Akéètì ti tọ̀ wá. Akéètì ti kó wa jẹ. Àwọn ṣẹ́ ti padà lẹ́yìn wọn PDP làwa ń bá lọ. Akéètì ti tàn wọ́n. APC ti tàn wọ́n jẹ. Àwọn ṣẹ́ ti padà lẹ́yìn wọn PDP làwa ń bá lọ. Akéètì ti tàn wọ́n. Akéètì ti kó wa jẹ. Àwọn ṣẹ́ ti padà lẹ́yìn wọn PDP làwa ń bá lọ. Akí olóyè barrister Fẹ́mi Bánjọ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ PDP akínyìn kábọ̀ sáàrin wa láti ìlú Èkìtì láti ìpínlẹ̀ Èkìtì ọ̀kan pàtàkì nínú àwọn olórí ẹgbẹ́ PDP ní Èkìtì North olóyè Michael Ale okun inú làá fi gbé tòde akínyìn ẹ káàbọ̀ sáàrin wa thank you very much. Ní bá a ṣe ń retí láìpẹ́ láì jìnnà láàrin ìṣẹ́jú kan sí méjì tí eléré wa. Bóyá ẹ̀sán Fáláyọ̀nù sọ́sẹ́ lókun kọ́kọ́rọ́ kan ti ilẹ̀kùn ètè ṣọ́bọ́lọ́.
ẹ̀jẹ̀ gbé sókè. ó yá tí í wá ọ̀tọ̀ tọ́lọ́run ọ̀tọ̀. tí í wá ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀. ó yá ẹ̀yin obìnrin ó yá mo níyè olúwa ló kọ́ nọ́mbà wa. nọ́mbà wa ni a jẹ́. àṣebólúwa ló kọ́ nọ́mbà wa. nọ́mbà wa ni a jẹ́. ó yá àwọn kọ́nà dá wa. kí ló ń ṣe wọ́n? wọ́n sì mi sọ̀rọ̀ bí Elédùmarè kò dá. wọ́n ní káyọ̀ lọ́n lógo fún ìṣẹ́jú márùn-ún péré fọ́lọ́n tó fún wa ní wẹ́dà tó dá yìí ẹ̀jẹ̀ ayọ̀ lọ́n lógo pé ọlọ́run tó ń tóbi ọlọ́run ọlọ́run tó tóbi ọlọ́run ayé ò bá ó fàyè sọ yìí ọ̀run ò bá ó fàyè ṣàkóso ìfẹsẹ̀ ọlọ́run tó tóbi ọlọ́run bá gbà. Olúwa ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi. Bóyá ọba wọn bá ọba wọn bá bóyá gbogbo Àkúrẹ́ mo ní I feel like dancing I feel like dancing. Ọlọ́run tó fún wa lójú ọjọ́ ìjó ní májẹ̀mú rẹ̀ lẹ́ṣọ́ àjẹmjó. Ó ti mú wa gbàgbé gbogbo ìbànújẹ́ ìgbàkan gbogbo tó ṣe. Ẹ jẹ́ akọrin wípé ó tẹ̀sí mú wa gbàgbé gbogbo ìbànújẹ́ ìgbàkan. Ẹ jẹ́ akọrin àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa èyí táyọ̀ wọlé o. Ọba tí mo pè tó jẹ́. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Ọba tí mo pè tó. Bóyá ọba ni o, ọba ni o, ọba ni o, ọba ni. Ọba ni o, ọba ni o, ọba ni o, ọba ni. Mi ò rí jó ẹ̀ náà. Ọba ni o, ọba ni o, ọba ni o, ọba ni. Ọba ni o. Ó yá ẹsẹ̀ ẹ jẹ́ sọ fún yín. ẹsẹ̀ ó yá èyí wọlé dé ẹ̀dìdé o èyí wọlé dé ẹ̀dìdé. Ó yá Jẹ́gẹ́dẹ́ ti dé o Jẹ́gẹ́dẹ́ ti dé o.
dọjọ́ ìbò tó dọjọ́ ilẹ̀. Jẹ́gẹ́dẹ́ ni ẹ dìbò fún. Èyí Táyọ̀ ni ẹ dìbò fún. Ó yá Jẹ́gẹ́dẹ́ ti dé o. Jẹ́gẹ́dẹ́ ti dé o. Jẹ́gẹ́dẹ́ fọ́ gómìnà èyí wúwa. Èyí fọ́ sùúrọ̀ o. Jẹ́gẹ́dẹ́ fọ́ gọ́fúnà èyí wúwa. Jẹ́gẹ́dẹ́ ti dé o. Èyí fọ́ sùúrọ̀ o. Jẹ́gẹ́dẹ́ ti dé o. Èyí wúwa. Èyí Táyọ̀. Èyí fọ́ sùúrọ̀ o. Èyí o. Èyí wúwa. Èyí fọ́ sùúrọ̀. Èyí fọ́ sùúrọ̀ o. Ó yá ẹni kàkà kìkì kàkà. Ọba onílé ọlá. Adonai Shaddai. Èyí ò gbọ́dọ̀ balẹ̀ o. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ bọ́ọ̀lì o. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Ẹgbẹ́. Jẹ́gẹ́dẹ́ ò gbọ́dọ̀ bọ́ọ̀lì o. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀ o. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Èyí ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ni o. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Ó yá Mákindé ti dé o. Mákindé ti dé o. Ṣèyí gómìnà Ṣèyí mi Mákindé mi ọ̀tọ̀ọ̀tọ̀. Ó yá Ṣèyí ti dé o. Ṣèyí ti dé. Ẹ jẹ́ kọrin Ìbàdàn bóyá Ṣèyí mi dáná. Ṣèyí mi rèé o. Ṣèyí mi dáná, Ṣèyí mi rèé o. Ṣèyí mi dáná, Ṣèyí mi rèé o. Dáná, Ṣèyí mi rèé o. Ó yá torí Mákindé o. Ìpàdé dọjọ́ bò. Ìpàdé dọjọ́ bò. Bẹ́yìn lẹ́nu ìlú ni, báwo lẹ́nu ìlú ni. Ìpàdé dọjọ́ bò. Ìpàdé dọjọ́ bò. Ìpàdé dọjọ́ bò. Bẹ́yìn lẹ́nu ìlú ni, báwo lẹ́nu ìlú ni. Ìpàdé dọjọ́. Ṣèyí ti dé o. Ṣèyí ti dé. Ṣèyí ti dé o. Ṣèyí ti dé o. Ṣèyí mi dáná. Ṣèyí mi rèé. Èyí Táyọ̀ Jẹ́gẹ́dẹ́. Èyí mi rèé. Èyí rẹ̀ dáná. Èyí mi rèé. Ẹjíbàdì mọ èyí Táyọ̀. Aṣòwò, ajẹrẹ, akẹrẹ, oko délé. Àwọn títí wọ́n ti bàjẹ́. Òní kò ná mọ́ tiwa. Ẹ má ṣe bá wọn jà o. Ìbò ní ẹdí. Yẹ́bà ìbò ní ẹdí. Ẹ má ṣe bá wọn jàjọ́. Ẹ má ṣe bá wọn jà o. Ìbò ní ẹdí. Ẹjíbàdì mọ èyí Táyọ̀. Aṣòwò, ajẹrẹ, akẹrẹ, oko délé. Àwọn títí wọ́n ti bàjẹ́. Òní kò ná mọ́ tiwa. Ẹ má ṣe bá wọn jà o. Ìbò ní ẹdí. Ẹ má ṣe bá wọn jà. Ìbò ní ẹdí. Ẹ má ṣe bá wọn jà. Èmi kàkà kìkì kàkà. Ọba onílé ọlá. Adonai Shaddai. Èyí ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ni o. Èyí ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ni. Ó yá Jẹ́gẹ́dẹ́ Jẹ́gẹ́dẹ́ ó yá wíńdà o. Wíńdà wíńdà. Èyí báyọ̀ yìí dá wíńdà. Pátápátá yìí dán wí forever. Wíńdà wíńdà wíńdà. Jẹ́gẹ́dẹ́ yìí dá wíńdà. Pátápátá yìí dán wí forever. Ó yá ọ̀gá wa ọ̀gá wa. Lólúyọ̀ lónìí, ó yá ọ̀gá wọn ọ̀gá wọn. Jẹ́gẹ́dẹ́ lọ̀gá wa ọ̀gá wọn. National anthem, please. National anthem, please. National anthem, please.
We have with us today the National Campaign Chairman, Governor Seyi Makinde. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Láti ìlú Sokoto. DJ NTV. DJ NTV. DJ NTV.